بسم الله الرحمن الرحيم قال رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي امين. السلام عليكم ورحمة الله وبركاته. نعم akí Ọlọ́run wa ká nábọ̀ Muhammad àwọn afá wa kí wọn Mọ̀lánà Sheikh Alhaji Ibrahim Mọ̀lánà Sheikh Sayyid Al-Zide Mọ̀lánà Sheikh Bello Raji Mọ̀lánà Sheikh Jami Bakar Al-Haqiqi tagamadahumullahu bi rahmatihi amin. Akí afá gbogbo ayé Mọ̀lánà Sheikh Adam Abdullahi Al-Ilori Mọ̀lánà Sheikh Sayyid Ibrahim bàbá àgbà Ọláwùmí ó fi wá dórí àwọn afá wa Mọ̀lánà Sheikh Yunus Abọ́lájí babalábúlé odù. Akí àwọn àlífà wa Sheikh Alhaji Ibrahim Al-Haqiqi bàbá ẹ̀dán. Akí àwọn Sheikh wa Mọ̀lánà Sheikh Ibrahim Baki radiyallahu ta'ala anhu. Gbogbo àwọn ẹni ire gbogbo pátá tí wọ́n jó ní sábàbí ire fún wa, àwọn afá wa, àwọn òbí wa, àwọn ẹni tí wọ́n tọ́ wa sọ́nà bá ṣe fàdá fún gbogbo wọn. Ọlọ́run wọlé àwọn wàsílà wa yìí, Ọlọ́run dákun wọlé àyà nábì wọlé àyà nábì. Lórí ọ̀rọ̀ ẹ̀sìn yìí, Ọlọ́run fi ṣọ́ mi kó dáàbò ẹ̀bùn mi kó jẹ́ ń ṣàṣeyọrí. Àmín. Naam. Akí àwọn Amirul Mu'minin Mọ̀lánà Mudirul Markaz àlékún ẹbí gígùn àlékún àláfíà Ọlọ́run bá ṣe fún bàbá Mudir. Naam. Bàbá wa Mudir, ẹ má bínú sáà ṣe ẹ rí nǹkan tí ṣe gbọ́n tí Yẹ́límọ̀ sọ. Ẹ sà ṣe gbọ́n nǹkan tí Yẹ́límọ̀ sọ nípa program tí mo ṣe lánàá. Kò sí tí ò fẹ́ nu ara ẹ̀ wí tán. Ó bú mi, kò sí èébú tí ò bú mi, kò sí tí ò wí. Èébú tó bú mi ò nítumọ̀. Àmọ́ orí nẹ́ẹ̀tì ló wà lè tó dá mi pé wọ́n bí mẹ́tàlá rẹ̀ tó bẹ́ẹ̀ kó dó wájú mi kó ló ń bú mi spiritually and physically wọ́n bí dá. Wọ́n sọ̀rọ̀ òun sọ̀rọ̀ ké wọ́n tí ìbí Yẹ́límọ̀ tí mo ti wà léke wàláhì wọ́n tí ìbí tí mo ti ń bẹ léke. Ìyẹn kọ́ ni mo fẹ́ rán. Èébú tó gbé mi ò ní túmọ̀ sí mi. Bí ó ṣe pọ́ìntì ọ̀rọ̀ tó sọ bàbá Mudir mo fẹ́ kẹ́ kíyèsí. Ó sọ pé ọlọ́pàá Nàìjíríà òun làwọn ní, àwọn làwọn ní. Sójà Nàìjíríà àwọn làwọn ní. Adájọ́ Nàìjíríà àwọn làwọn ní. So tí Markazi bá rí nǹkan wọ̀ sí tí wọ́n bá fẹ́ kọ́ àwọn Markazi ó lọ dá adájọ́ ti wálẹ̀, á lọ dá lọ́ọ̀yà ti wálẹ̀, á lọ wá wọn sójà ti wá, á lọ wá wọn. Tó túmọ̀ sí pé bí bàbá wa Mudir ti tóbi tó nì gbogbo ẹni kan bá Markazi yìí ń tẹ́ bá mọ̀rọ̀ gbọ́ ẹ lọ gbọ́ prógrámù yẹn. Ó túmọ̀ sí pé bí Mudir ò ní ọtọ́rìtì kankan Nàìjíríà yìí gbogbo àwọn Markazi yìí pátá bá ti pọ̀ tó yìí a ní ọtọ́rìtì kankan tá a lè fi kọ ìyà àbí ẹ̀gbin tó bá ta lé wa. Àbẹ́ ẹ̀gbọ́n tó wí kò sí nǹkan kan tá a lè ṣe sí. Program tí mo ṣe lánàá mi ò dédé ṣe o. Yorùbá bọ̀ wọ́n ní ẹyẹ ò dédé bà lórùlé ọ̀rọ̀ lẹyẹ ń gbọ́ o. Mo wà níbi tí mo ti lọ ṣerun ní tí ò dìjẹta. Àwọn méjì kan wá wọlé ibi tí wọ́n ti ń sọ̀rọ̀ wọ́n wà lórí fóònù wọn. Nìkan wọ́n ń sọ pé ọmọ tí máa ń bú Mudir Markaz gbogbo ìgbà yìí kí ló dé tí Mudir wá nǹkan ṣe sí. Ìgbà tí kejì máa dáhùn ó ní Mudir wá nǹkan ṣe sí kẹ̀. Mudir gbọ́dọ̀ gbé gẹ̀ẹ́sì màá wọn tí ń bẹ lẹ́yìn Yẹ́límọ̀ ni màá wọn tó wà pẹ̀lú Yẹ́límọ̀ ni tí Mudir bá try láti ṣe anything lásán gbogbo àwọn Markazi náà tó bẹ̀ inú ń bí mi ní ibi tí mo wà yẹn bí ẹni wípé kí n gba etí ẹ̀ láti inú ilé kó fò bọ́ta bọ́ mo ṣe sùúrù kì í ṣèmi àti ẹ̀ lọ́lọ́rọ̀ pẹ̀lú ẹ̀kọ́ lọ́lọ́rọ̀ jama. Ìgbà tí mo wá di lánàá ni mo fi sọ̀rọ̀ yẹn tí mo sọ yẹn wípé baba Mudir àfa sọ pé látàtà mẹ́lì ìhà nàtàn mi ń sọ ibi wáyé ní alá ọmọ ní ata àfàmọ́rẹ́ àbá ọmọ ń ta wà láàfà ìlà. Ọwọ́ sùúrù àti àánú tí baba Mudir fi mú ọ̀rọ̀ ẹ̀sìn tí wọ́n sì fi ń ṣe ìkájúkò fún àwọn èèyàn ò mọ́ bẹ́ẹ̀ fún wọn mọ́. Wọ́n ti sọ di nǹkan míì mọ́ Mudir lọ́wọ́. Ọ̀pọ̀lọpọ̀ gbà pé ojo ni, ọ̀pọ̀lọpọ̀ gbà pé Mudir ò ní ọtọ́rìtì kankan láti ṣe kankan. Wọ́n ló jẹ́ kí wọ́n mọ̀ ilé bọ́ta bí àwọn Markazi ní kankan tá a lè ṣe báwọn làwọn ní sójà Nàìjíríà, àwọn làwọn lọ́lọ́pàá Nàìjíríà, àwọn Sàlàfíà àwọn làwọn ládájọ́ Nàìjíríà. Ọ̀rọ̀ tó sọ yẹn mo fẹ́ mọ̀ bóyá bẹ́ẹ̀ ló ṣe rí ẹ̀yin nìkan bá Markazi yìí nílẹ̀ yìí àti lókè òkun. Ṣé lóòótọ́ ní gbogbo ìkápá àṣẹ àtagbára Nàìjíríà ọwọ́ àwọn Sàlàfíà ló wà ní akadípù ṣe lè ti yẹlẹ àfa jákèmọ́lù mọ́lé tó gbogbo Markazi tá a wá ń bẹ̀bẹ̀ tó ti yẹ̀sẹ̀ àlùnákà náà sọ́rí tá a wá ń bẹ̀bẹ̀ tá à ń kọ lẹ́tà tá à ń sọ oríṣiríṣi
tí àwọn sì yan àwọn èèyàn síta tí kálukú yàkàyàkà mùdírù àárín kẹ̀kẹ́ sí. ṣé mo béèrè lọ́wọ́ gbogbo ẹ̀yin nìkan bá o gbogbo ẹ̀yin aṣáájú o ẹ̀yin lawyers nínú Markaz gbogbo ẹ̀yin alágbára ńláńláńláńlá tẹ́ jẹ́ Markaz yìí ṣé bó ṣe rí òun ló wí ẹ wo orú ọmọ léńjẹ yẹn tí wọ́n taari ẹ̀ síta ẹ wo adúrú insult tí ń pass nínú ọba Markaz ẹ wo adúrú insult tí ń pass bàbá mùdírù tá a bá pè yẹn ní sùúrù tún mí ìlẹ̀ ṣe sùúrù mọ́ ó fẹ́ fojú jọ bí ẹni wípé nítòótọ́ kò sí nǹkan kan tá a rí kápá láti ṣe tí ò bá rí bẹ́ẹ̀ àfi ká take action this time around because kò tó nǹkan fi lámọ́ lẹ́kùn pẹ́ kí o ó ní mùdírù ó ní wọn ò tó bẹ́ẹ̀ ó ní tó dùn ún ọ̀rọ̀ ó ní pé mi pé mùdírù ní Markaz lórí ẹ̀sìn tá a ló fi jẹ́ ìwà halẹ̀ action ti ń ṣe yẹn ó mọ̀ ṣe o ó ṣe bíbí kí irí kẹ̀kẹ́ kó gbé mi pẹ̀lú ẹ̀ pàdé ra wa mo bá ṣẹ́ra mi ti sọ̀rọ̀ lọ́wọ́ yẹn gbogbo jàlálù orí burúkú tí bàbá rẹ̀ ò níyẹn tó ń ṣe yẹn bàbá fi ti ń jẹ́ jàlálù hàn kí n padà sọ́dọ̀ ìjọba sẹ́rí ẹ̀yin ìjọba Nàìjíríà kí n tó padà sínú ọ̀rọ̀ odidi ọ̀rọ̀ tí mo ti torí ẹ̀ ṣe fídíò yìí kí n tó padà síbẹ̀ ìjọba Nàìjíríà lórí ọ̀rọ̀ Islam tí ẹ bá dákẹ́ pé àwọn àfáà ló ní ọ̀rọ̀ ẹ̀sìn tí ìjọba ò bá padà lọ fi òfin de àwọn àlùfáà true orúkọ ẹ̀sìn wàláì wọ́n padà kógun wọ̀lú ìtógbó pa ìlú irun torí pé wọ́n ti sọ Islam di afẹ́níù fún ọmọ kékeré láti mọ fi rí àgbàlagbà fín lórúkọ Islam orúkọ Islam ni wọ́n lò ní ọmọ lẹ́yìn òfin mọ ìyájú sájà ṣáájú tí ò ní sílẹ̀ sílẹ̀ kankan wọ́n á ní ọ̀rọ̀ ẹ̀sìn làwọn ń ṣe gbogbo òlú tírú bẹ́ẹ̀ bá ti rí bẹ́ẹ̀ ìlú yẹn ń ṣe tán àti wá parun ní Ọlọ́run jẹ́ Nàìjíríà ó parun o ẹnu àwọn àfá ò kára wọn tí Nàìjíríà ìjọba Nàìjíríà tẹ́ẹ̀ bá ti fẹ́ kí wọ́n fi ẹ̀sìn in the name of ẹ̀sìn kí wọ́n tú ìlú ìka ẹ tètè gbé ìgbésẹ̀ tó lágbára lé àwọn àfá lórí torí alábòsí lọ́pọ̀lọpọ̀ wọn ọmọ Yálímọ̀ tí ń sọ̀rọ̀ yìí ọmọ yìí wàláhì àwọn àfá àgbààgbà kan ní wọ́n bẹ lẹ́yìn rẹ̀ nítorí pé wọ́n fẹ́ gbàfẹ́ ní Ọlọ́run yẹn lólórí nítorí pé wọ́n fẹ́ fi ọ̀wọ̀ fún aṣáájú wọn ò fẹ́ gbé ẹ̀tọ́ sí ààyè ẹ̀tọ́ gbogbo ayé ló mọ̀ wípé ìjẹ́ olórí Islam inú ilé Sheikh Adam ló wà ibẹ̀ la gbọ́dọ̀ gbé sí dẹ̀mọ́ kálukú wá bẹ̀rẹ̀ sí ní ṣe ẹ̀tanú kó mọ́ lè bá rí bẹ́ẹ̀ kó mọ́ lè bá ṣe é ṣe wọ́n wá kó àwọn ọmọ kéékèèké jáde fún ọmọ tákù bàbá mùdírù òun yẹn ni mo wá ń béèrè pé ta ló fi jẹ́ ta ló yẹ lólórí ó dáa so ponú ni màá wá sọ̀dí bí bàbá mùdírù ṣe ń jẹ́ amir fún gbogbo mùsùlùmí ní Nàìjíríà màá wá sọ ìtàn tí bá wá sọ̀tàn tán Yálímọ̀ àwọn àfáà tó tiẹ̀ jáde àwọn ẹni bí àwọn adẹ̀sìnrú àwọn àkàyàn àwọn olówó òfò tí wọ́n ń àṣìṣe kí wọ́n múrú kí wọ́n kọ́ àbí káwọn náà bọ́ta kán parú ìtàn tó jọ tí mo fẹ́ pa yìí kán parí nínú Islam tá a bá ti rí àfáà tẹ bá pàtàn títàn rẹ bá kún bẹ́ẹ̀ á dá ìjọ lórí padà sílé rẹ̀. nígbà tí Mọ̀lánà Sheikh Adam nǹkan bí ọdún tó pẹ́ sẹ́yìn tí bàbá Sheikh Adam bẹ̀rẹ̀ iṣẹ́ àǹkọ́ kéwú tí wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ dáwà tá a bá ní káwọ́ pé ta là àfáà gbà ní Nàìjíríà yìí nípa pé akọ́mọlékè èdè alif bá ta sá tó kò ní ankari mu amiru wa tàtijọ́ ìtọ́jú yìí wá pé bàbá Kamalidin Al-Adabi ni láàrin bàbá àgbà Sheikh Kamalidin Al-Adabi àti bàbá Sheikh Adam ìṣepọ̀ tó dáa ìṣepọ̀ tó dánmọ́rán níbẹ̀ láàrin wọn jẹ̀mọ́ tí àwọn méjèèjì dẹ̀jọ́ fi kùnúkù foríkorí tí wọ́n darí ẹ̀sìn títí wọ́n fi jọ kú tá àgbọ̀ pínpín láàrin wọn jẹ̀mọ́ tábàárí ọmọ kéwù Markaz kan tó bá wá ń sọ pé on behalf bàbá Sheikh Adam ló fi ń tàbùkù bàbá Kamalidin olórí burúkú ọmọ ni ọmọ yẹn olórí burúkú lọmọ yẹn tá a bá sì rí ọmọ bàbá Kamalidin Kàdàbíyà kan tó ní pé torí bàbá Sheikh Kamalidin ló ń ṣe ń tàbùkù bàbá Sheikh Adam olórí burúkú ọmọ kéwù ni torí àwọn bàbá méjèèjì wọ́n fi ìmọ̀ kò mọ̀ wọ́n foríkorí wọ́n gbé ìsìláàmù kalẹ̀ dé dábàá sí jogún èyí tó bá pé kò sí àṣepọ̀ tó dán mọ́rán àti ìfi olórí fólórí ìgbà fólórí ni bàbá Sheikh Adam ò ní dé Aziari nílẹ̀ Lárúbáwá kí wọ́n béèrè lọ́wọ́ wọn pé ṣé ẹ̀yin là àfá àgbà ẹ̀sìn nílùú yín kí bàbá Sheikh Adam máa wá sọ pé rárá àfá àgbà ẹ̀sìn ń bẹ Nàìjíríà tó já ṣáájú mi bàbá Sheikh Adam wá àṣàrà wọn ń tọ́ka sí Mọ̀lánà Sheikh Kamalidin Al-Adabi tó bá jẹ́ sí pé irú ẹ̀mí tí wọ́n àfá àtẹ̀ní tó níyẹn tí wọ́n lè forífẹ́ tó jù ẹ lọ yẹn ó bá jẹ́ pé wọ́n ni wò ní ṣerú ẹ̀ nígbà tí bàbá Sheikh Adam dádé kéwúlẹ̀ sí Abẹ́òkúta nínú àkọ́kọ́ ọmọ kéwú tí bàbá Sheikh Adam kọ́ kéwú ni bàbá Sofiyullah Kamalidin Al-Adabi tí wọ́n dà kọ́ bí Mọ̀lánà Sheikh Kamal ṣe tó bá jẹ́ sí pé ìkórira àbí àìnífẹ̀ẹ́ àbá ìgbà fún bẹ lọ́kàn bàbá Kamal Sheikh Adam ṣé wọ́n ó fi àkọ́bí wọn fún wọn ó di méní nínú àkọ́kọ́ ẹni tó kọ́kọ́ dáná sí fún bàbá Sheikh Adam gbàrà lóhùn lé ó ní àbúrò bàbá wa AB Salah fẹ́ràn tí orúkọ Sheikh náà
àbúrò bàbá wa ab sala ni wọ́n fa àbúrò wọn kalẹ̀ fún bàbá Sheikh Adam tí wọ́n ń tẹ̀lé Sheikh Adam kiri tí wọ́n ń dáná sí fún bàbá Sheikh Adam. ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń jẹ́ ọmọ kéwú níjọ́ náà lábẹ́kúta fún bàbá Sheikh Adam àkàríyàtú wọn nu ọmọ kéṣù kàmálì ni wọn, títí kó tó wá di pé bàbá Mọ̀lánà Sheikh Adam níbi tí wọ́n ti ń polongo ẹ̀sìn kiri tí wọ́n wá dé Òṣogbo kó tó wá di pé wọ́n fa bàbá àgbà Mọ̀lánà Sheikh Yahya Agodi fún bàbá Sheikh Adam látòṣogbo. jama tó bá ṣe wípé ní kò sí ìdánmọ́rán láàrin bàbá Kàmálì àbí bàbá Kàmálì ní ìkórìíra bàbá Ádámà nínú, ṣé bàbá Kàmálì ó fi ọmọ wọn ó fi àwọn ọmọ kéwú wọn lẹ̀? torí gbogbo ẹ̀yin onítàn kíntàn lẹ́ni ẹni tó pàtàn yẹn fún yín kò yé mi. ẹ̀gbọ́n àtàbúrò, ìrìn àjò ìjẹ́gbọ́n àtàbúrò ní bẹ láàrin Markazi àti Àdàbí tájọ ń dọ́mọ̀ ìyá kan náà, àtàdàbí àti Markaziya kò sí tó yẹ kó sí wúwú kẹ̀kẹ́ láàrin wa. àtàǹbà bàbá Kàmálì kú tí bàbá Ádámà kú, bàbá Kàmálì ò náwó aburú kankan sínú ọgbà Markazi. tábà wá rẹ̀ ní tó bá pìtàn ọ̀rọ̀ fún yàtẹ́pọ̀ olórí burúkú ló ń tàn. kí ni mo fẹ́ fàyọ́ nu ibi tí mo lọ yìí? ipa kékeré kọ́ ni bàbá Mọ̀lánà Sheikh Ádámà kó nínú Zumratu Adabiya. bàbá Mọ̀lánà ní contribution bẹ́ẹ̀ gẹ́gẹ́ bàbá Kàmálì náà ṣe ní contribution nínú Markazi. tábàyọ̀ yẹ kúrò ká padà wá sí Abẹ́òkúta ń bí. Sùlí Abíọ́lá bàbá Mọ̀lánà Sheikh Ádámà ni wọ́n dálẹ̀ tí wọ́n fi lé kéwù yẹn lọ́lẹ̀ tí wọ́n sì ń kó àwọn àfáà síbẹ̀ tí wọ́n ń kọ́ mọ́ kéwù. tábà padà sí Madul Arabiya bí ò tiẹ̀ jẹ́ bàbá Sheikh Ádámà ló bá wọn dálẹ̀ o, bí ò dáwọn náà bá dálẹ̀ o, àmọ́ kò sí gbogbo ayé ló mọ̀ pé ipa kékeré kọ́ ni bàbá Sheikh Ádámà kó lórí ètò kọ́mọ́ kéwù Madul Arabiya, níbi ká fún wọn new stars, níbi ká bá wọn dá sétò, níbi ká ràn wọ́n lọ́wọ́. bẹ́ẹ̀ náà níwò bẹ́ẹ̀ káàkiri gbogbo ayé nílẹ̀ Yorùbá yìí tí tó fi dénú Markazi kò ń bí. ẹ wá sọ fún mi nípa àti kọ́mọ́ kéwù nìyẹn. ọ̀pọ̀lọpọ̀ àwọn àìmọ̀ tí wọ́n jẹ́ àwọn aṣáájú nílẹ̀ Yorùbá yìí, èyí tí mò ń sọ fún Alájà Kàfílà Káúlà pé ìtẹ́tẹ́ ń pa ìtàn tí ò tọ́ rárá ni. lẹ́ni tí àwọn àìmọ̀ bá níbi tí gbogbo wọn ti ń parapọ̀ tí wọ́n ń jókòó tí wọ́n ń pè ní rábítà, àwọn imams àwọn alfas, iṣẹ́ Sheikh Ádámà ni. jama àìdíà Sheikh Ádámà ni àwọn ni wọ́n máa ìdíà wá, àwọn ni wọ́n dẹ̀ tún bẹ̀rẹ̀ sí ní gbé ìgbésẹ̀ lórí pé tá a bá ń kóra wa jọ kí ni ó máa jàǹfààní èyí tí ó máa jẹ́ tẹ̀gí fún wa tí ó máa mú iṣẹ́ ìwú wa lórí. tán bá ká sọ Sheikh Ádámù ni wọ́n kàn mọ́ pé káàkiri gbogbo wọlé àwọn ìmáàmù. tán bá mú àǹfààní àkàtà tó bá gbé sàkáwá fún Sheikh Ádámù ó gbé fáwọn ọmọ kéwé ẹ máa ń pín káàkiri gbogbo wọlé àwọn ìmáàmù. jama àtàǹgbà tàbí ọlá ra mọ́tò fún bàbá làwọn ò ní gùn àti tó bá rà tó gba àwọn ìmáàmù. bàbá ìyá tèmi bàbá ìyá mi àwọn náà gbà nínú mọ́tò náà torí nínú àwọn sẹ́sàáyá olórí ajé. jama nínú àwọn tó gbà fún Sheikh Ádámù láyé lọ́rùn tí wọ́n sì jẹ́ àfáàgbà tí Ìbàdàn lè sọ pé ta ní ń jẹ́ bẹ́ẹ̀ ní gbogbo Ìbàdàn àtòkè àti ilẹ̀ rẹ̀ gbọ́dọ̀ sọ pé ta ní jẹ́ bàbá olórí ajé. nínú àwọn tí mo lè jẹ́rìí pé wọ́n tẹ̀lé Sheikh Ádámù tí wọ́n sì jàǹfààní tí ń jẹ́ rábítà tọ̀rọ̀ àyímọ̀ yẹn àìdíà Sheikh Ádámù ni. nínú wípé kí a fi ẹ̀sìn ká lọ mọ́ ìjọba lẹ́sẹ̀ kí àwọn ọmọ mùsùlùmí ó máa jàǹfààní ìjọba eléyìí tí wọ́n pè ní RRK teacher lẹ́nìí Sheikh Ádámù ló pe ìdí àgbọn wípé àwọn ọmọ mi tá à ń kọ́ ń kéwì ṣe fọ́mọ Nàìjíríà làwọn náà ṣé Ìsìlámù lẹ́tọ̀ọ́ kankan nínú Nàìjíríà ni ẹ má bá mi wáyè fún wọn káwọn náà máa jẹun kó má jẹ́ sí pé wọ́n máa ṣe jálàbí ni wọ́n máa fi jẹun nìkan. irú wọ nísà àti gbogbo yín tẹ́lẹ̀ pẹ̀lú ayé ní Sàláfì tẹ́lẹ̀ yìí lẹ́gbàá wájú nínú ètò ìṣèjọba ètò gbé ètò àwọn ni wallahi àlálẹ̀ Sheikh Ádámù nítorí gbà tí Sheikh Ádámù fààyè yìí lẹ̀ tó di pé àwọn àfáà ń lo oore ọ̀fẹ́ láti máa lọ sí skul máa gbowó oṣù làwọn náà ń ṣe pọ̀ pẹ̀lú àwọn teachers ní ìwé díẹ̀díẹ̀ ń ta sí wọn létí. ibẹ̀ la ìdí à pé ká lọ kàwé sí ló ti ń wáyé ní gbogbo à ń ṣe Islamic study in school à ń ṣe kẹ̀kẹ́ study in school scholar tí ó bá sọ pé rọ ni kó bọ́ta kó wá jiyàn ọdún wo lè bẹ̀rẹ̀ rẹ̀. tèmi bá Sheikh Ádámù la ọ̀nà tí wọ́n pe ìjọba ni táǹfààní wọnú òṣèlú ni nìyẹn ní màá wá ń sọ páwọn làwọn ọlọ́pàá Nàìjíríà kò ní dáfẹ́nu tó fi sọ. ẹ̀yin ọlọ́pàá Nàìjíríà ibi tí bàbá rẹ ti lapa nínú ọ̀rọ̀ ẹ̀sìn àtọ̀rọ̀ Nàìjíríà ó padà sọ àwọn tí wọ́n dẹ̀ tiẹ̀ sẹ́yìn náà jáde wọ́n sọ wọ́n pè tàbí tàwọn ti jẹ́ nínú ẹ̀sìn yìí. nígbà bàbá Sheikh Ádámù la ọ̀nà yìí lẹ̀ sínú ìjọba tán tí ìjọba recognize ń jẹ́ kéwú nínú ètò ìṣèjọba wọn lágbára tẹ̀sẹ̀ dọ́wọ́ ìjà àfà ló di pé àwọn àfà náà lórí ọ̀fẹ́ àti mọ́ cross láti inú kéwú kẹmọ̀ sọ pé àwọn lọ sáyà rúkè àwọn lọ kẹsẹ̀ kí ni kàkè tó fi wá di gbogbo wọn bàbá jù yìí. tí ọmọ Nàìjíríà kẹ́kọ̀ọ́ bá sọ pé òun ní ìṣepọ̀ òun lọ kéwú nílẹ̀ Lárúbáwá nígbà bàbá Sheikh Ádámù débẹ̀ tán ni wọ́n ṣiṣẹ́ ni wọ́n kọ lẹ́tà ni wọ́n ṣe gbogbo ètò tí wọ́n ṣí ọ̀nà yẹn kalẹ̀ gbogbo ẹnikẹ́ni tí ó bá sọ pé òun lọ kéwú nílẹ̀ Lárúbáwá tó bá dàbí irọ́ ìtàn tí mò ń pa yìí ẹ̀yin Sàlàfíyà
àbẹ́nikẹ́ni nínú àfáà nílẹ̀ Yorùbá ẹ gbé ìtàn míì tó tako tí mo pa yìí dìde. Ọba àjọmọ Sùmùrà, ọba àjọmọ Àdàbí, ọba àjọmọ Wo, ọba àjọmọ Madu, ọba àjọmọ anywhere tó o bá sọ pé ìwọ ní access àti lọ sí Saudi Arabia lọ kéwú iṣẹ́ ṣé Ádámọ̀ ló ń jẹ. Àbí kí ni ìtàn máa bàbá rẹ̀ àti àwọn Lárúbáwá. Gbogbo kéwú tẹ́lẹ̀ gbé lọ síbẹ̀ tẹ́ lọ mọ́lé kéwú ṣé wàá dámọ̀ tí gbogbo àfáà àgbàlẹ̀ Yorùbá náà dẹ̀ mọ̀ bẹ́ẹ̀. Níjọ́ tí Ádámọ̀ wá ń ṣiṣẹ́ yẹn, gbogbo àwọn olówó tí wọ́n tọ bàbá yìí wá, èyí mọ́ríkàsì wọn ò fún wọn láyè kí wọ́n náwó sínú ọba mọ́ríkàsì. Bí wọ́n bá kàtọ́ fún sí Ádámọ̀ yóò fi ṣe sàárà mi. Bólówó bá fẹ́ gbówó fún sí Ádámọ̀ wọn lè lọ gbé fáfáà lu yín. Ìkẹ́kẹ́ nínú bàbá yóò fi bẹ́nẹ́fìtì rẹ̀. Lẹ́yìn tí ṣe Ádámọ̀ kú ọdún mẹ́wàá sẹ́yìn ìgbà yẹn téèyàn bá wọnú ọba mọ́ríkàsì ẹ béèrè pé mọ́ríkàsì òun náà wá dà. Gbogbo ibi tán láwọn pírẹsidẹ́ǹtì ń tẹ̀ tán láwọn olówó ayé ń tẹ̀ wá dà kí ni wọ́n wá ṣe síbí. Bàbá yẹn ná gbogbo ẹ̀mí rẹ̀ àti gbogbo ohun tó lò. Bàbá ṣe Ádámù tí wọ́n sọ ń jọ kan tí ìbá ṣe pé ọ̀pọ̀lọpọ̀ àfáà lénìí tó rò pé òun lùkọ́ síbi kan òun ní kíníkíní kárù ọkàn ìkórìíra ọkàn sínú ọba mọ́ríkàsì lénìí kò fẹ́ fi òdodo san òdodo ni. Ṣé Ádámù táwọn tó kò ń jọ kan tí wọ́n ń sọ yí pé wọ́n ní mò ń fọwọ́ ra kùn pé mò ń fi ń ṣe fáàrí ń ṣe fáàrí ara ni mí nì. Nítorí ẹ̀sìn bàbá yẹn wá lo gbogbo ayé rẹ̀ kò ná ní ọmọ kò ná ní ara rẹ̀ kò ná ní ẹbí rẹ̀ ó wá kú. Ọlọ́run wá gbé Mudiru Markaz dìde pé sóun ti mójútó ogún tèmi tí jẹ́ Islam. Ìwọ Habibullah Adam ìwọ náà lọ dìde lọ máa bẹ̀rẹ̀ sí ní mójútó ogún tiẹ̀ náà. Mudiru wá ná nǹkan kan nínú ayé wọn sórí nǹkan mi ìdórí inú ọba Markaz yìí lọ. Markaz tí Mudiru lè mọ́rí sísìbò sí lójúmọ́ ogún ṣé Ádámọ̀ ni ọmọ àrọ́mọdọ́mọ ṣé Ádámọ̀ ni ó jogún ẹ̀. University of Markaz tí wọ́n dálẹ̀ ogún ṣé Ádámọ̀ ni ọmọ àrọ́mọdọ́mọ ṣé Ádámọ̀ ni ó jogún ẹ̀. Diploma tí wọ́n ń ṣe ọmọ àrọ́mọdọ́mọ ṣé Ádámọ̀ ni ó jogún ẹ̀. Kí wá nìgbín ti Mudiru nínú ẹ̀. Mudiru yìí náà wá ń fi gbogbo ayé wọn wá ń fi mójútó ogún ẹni tó mójútó ogún tọlọ́run ọba tí ṣe Islam. Ó wá di àsìkò tó yẹ ká yin onítọ̀hún síwájú pé ó yá gbogbo wa àfáàgbà gbogbo ilẹ̀ Yorùbá kẹ wá ṣe tímítì kẹ panupọ̀ pé Mudiru Markaz lónìí awo yín níláwà ní ìjáde Ifá lẹ́nìí yàtọ̀ sí ti Markaz àlífà gbogbo mùsùlùmí Amirul Muminin. Ìyàpẹ̀ ẹnu wá dé kálukú wa mọ̀rẹ̀ láàfáàgbà kálukú wa di ṣéwù lọ́dọ̀ ara rẹ̀. Ó dásìkò tó yẹ ká gbé orí fún mi tó yẹ kó rí tọ̀ ìgbà yẹn ní ìkórìíra wa dé jama báyìí la wá ń rásì ṣe la wá ń rí tí ò da kálukú ẹ wá ń dẹ àwọn ọmọ kéékèèké síta ẹ wá ń gbó fún wọn kí wọ́n máa bú onítọ̀hún. Allahu Akbar àbòsí lẹ́ ń ṣe o Ọlọ́run ò sì ní forí da lábòsí láyé. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ mòdodo tẹ́ ẹ tẹ̀lé ẹ wá ń wá wí ẹ rí bákan ó ṣe bákan ìwọ tí wọ́n sọ pé yẹn rí bákan yẹn ìwọ owó ra tiẹ̀ 100% Mudiru fi mọ́jú ọ̀lọ́gbọ́n tó sọ pé bàbá yẹn ṣe tó fi ń kórìíra yẹn tó o bá bu ara rẹ̀ wá rí pé ìyìn tí ń bẹ lára tẹ wọ́ sí ó wọ́ sí 100% tó sọ pé wọ́n kórìíra yẹn. Ọ̀rọ̀ ọmọ Yẹ́límà ọ̀rọ̀ rẹ̀ ò dùn mí o torí ó dá mi lójú wípé ìròmí rẹ̀ ti ń jó àwọn onílù abẹ́ omi rẹ̀ ní wọ́n pọ̀ a sì mọ̀ a máa ní dákọ̀ ẹnìkan ni Ọlọ́run ó san kálukú lẹ́san pẹ̀lú wáì àmọ́rọ̀ yẹn kọ́ lè fẹ́ sọ èyí tó ṣe pàtàkì ni pé yálà afẹ́ akọ̀ nínú Islam tí Islam ó bá rojú dandan ní ká panupọ̀ káfẹ́ nìkan so lórí mo ń ti ń sọ láìmọ̀ iye ọdún tó bá jẹ́ sí pé èmi àfa ìwọ àfa èmi náà ṣe ìwọ náà ṣe ìwù lábá fi ràn tá a fi kú wà ní rójútù kan sí Islam ilẹ̀ Yorùbá yìí. Torí gbogbo ilé tí ò bá ti lólórí ó dàbí àwùjọ tí ò bá ti sólórí ń bẹ̀ ó dàbí ilé tí ò nílẹ̀kùn ilé tí ò bá ti wá nílẹ̀kùn rádaràdá náà ni ó mọ̀ ṣẹlẹ̀ nulẹ̀ náà ṣébi náà ni kò sáṣẹ kò sí discipline kò sí kankan àdẹ̀sí Islam kálukú wa ń dá tiẹ̀ sí àfẹ́lẹ́ wọn àtàwọn àwọn ọjọ́ tiẹ̀ la òun làáfà lọ́dọ̀ ara ti tiẹ̀ ń dá Islam tiẹ̀ sí eléyìí náà kò tiẹ̀ jọ ń dá Islam tiẹ̀ sí tọ̀hún náà kò tiẹ̀ jọ ṣé bó ṣe rí lójú ayé Ànábì Muhammad nìyẹn ṣé bó ṣe rí lẹ́yìn àwọn sàhábà nìyẹn. Ó wá dásìkò tó yẹ kẹ́ forí fún olórí ṣé nígbà tí Ànábì Muhammad kú bí Umaru ṣe lágbára tó nínú Islam ṣé kò forí fún olórí Abubakar nínú tàn mo lè lágbára jùlọ lóòótọ́ àmọ́ aṣáájú mi ní lórí ọ̀rọ̀ yìí gbogbo yín pátá lẹ́mọ̀ pé iléeṣẹ́ Ádámọ̀ ilé aṣáájú ẹ̀sìn ni. Ó wá dásìkò tó yẹ kẹ́ ẹ panupọ̀ ẹ wá kẹ́kẹ́ ẹ wá ṣe yẹn ẹ wá yan ọmọ kékeré kan máa wá bú onítọ̀hún. Ó lágbára o ó jẹ́ ọ̀rọ̀ tí ń dùn mí gan gbogbo nǹkan tí Yẹ́límà tí ń wí pátápátá àti ìlérí tí ń lé gbogbo ẹ̀ pátá la gbọ́ gbogbo ẹ̀yìn nǹkan bá Markazi yìí tó bá ṣe wípé ní gbogbo ohun tí ọmọ yẹn wí tó bá jẹ́ sí pé ní tòótọ́ lawọ́ tiẹ̀ la tó dára wá gbé ọ̀rọ̀ àsìkò yìí sọ̀rọ̀ kì í sọ̀rọ̀ sùúrù mọ́ o gbogbo sùúrù tá a bá ṣe lásìkò wàláhì ọjọ́ ni kì í ṣe sùúrù mọ́ wàláhì ọjọ́ ni kì í tún ṣe sùúrù mọ́ gbogbo ẹni sùúrù tá a bá ṣe lásìkò yìí wàláhì ọjọ́ ni tá a bá ní jẹ́ ọjọ́ ẹ jẹ́ ká kíkè gẹ̀ẹ́sì bàbá tẹ gbogbo sọ kí ẹnìkan wọ́n bọ́ta
kó máa bú Mudiru ẹja fi stop sí subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala mursalin alhamdulillahi rabbil alamin.